Bacon fish. Ẹlẹ́dẹ̀ ìgbàlódé. Number 1. Dọ́tí ẹ̀mọ̀. Kánkàìkàì. Nínú yìí. Ẹ̀fọ́ la wà yìí nínú ọjà New Market. Ẹ̀yin tèmi nílé lóko lẹ́yìn òdì, ṣé àlàáfíà ni mo bá yín ṣe dáadáa ni? Ẹ káàbọ̀ padà sí orí ètò tiwa, ètò tí òwe àti àlọ́ àpamọ̀. Onígbọ̀wọ́ ètò tiwa tòní ni Dr. Prince Ọlámilékan Olówu àti ilé-iṣẹ́ Modunjọ Herbal Drink. Ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ àwọn ènìyàn wa. Ẹnikẹ́ni tí ó bá gba àwọn ìbéèrè mi dáradára, ó ní àǹfààní àti jẹ ẹ̀bùn 2,000 àti Modunjọ Herbal Drink. Ẹ jẹ́ ká bọ́ sínú ọjà láti béèrè lọ́wọ́ àwọn ìyá wa àti àwọn bàbá wa. Ẹ tẹ̀lé mi ká lọ. Ẹ káàsán mà. Ẹ káàsán mà. Orúkọ mi ni Fìyìnfolúwa. Ẹ jọ̀ọ́ kí lorúkọ yín mà? Monsurat Sani. Ẹ kú ọrọ̀ ajé mà. Àwa nìyẹn o. Ṣé ẹ mọ òwe? Níwọ̀n bá tọ́nà fi yé wa. Ẹ mọ òwe. Ó yẹ jẹ́ ká lọ. Bí ìlà kò bá ṣe é gbé, a ó sì máa gbé. Ní ìmọ̀ yẹn o. Ẹ gbìyànjú. Ní ìmọ̀. Bí ìlà ò bá ṣe é gbé. Ní ìmọ̀ mi mọ̀. Ẹ mọ̀. Wọ́n sọ pé àwọn ò mọ̀ o. Bí ìlà ò bá ṣe é gbé, a ó sì máa gbé ìlà là á. Ẹ káàsán sà. Ẹ káàsán. Ẹ jẹ́ sà Fìyìnfolúwa lórúkọ mẹ́jọ kí lorúkọ yín sà? Adébíyì Adébáyọ̀. Àrẹ̀kọ́ ọjà sà. Yeah, you are welcome. Yes sà. Ẹ jọ̀ọ́ sà, ṣé ẹ mọ àlọ́? Àlọ́, màá try. Àlọ́ o. Àlọ́. Arábìnrin kan lóyún 1000, ó sì bí gbogbo wọn ní ọjọ́ kan náà. Kí ni o? Arábìnrin kan lóyún 1000, ó sì bí gbogbo wọn ní ọjọ́ kan náà. Kí ni o? Ẹ̀wà. Rárá sà. Ẹ gbìyànjú díẹ̀ sí i. Ó lóyún, ó dẹ̀ bí gbogbo wọn lọ́jọ́ kan náà. Bẹ́ẹ̀ ni sà. Mo tayọ. Wọ́n ṣí o. Igi àgbàdo. Igi àgbàdo. But mo try, mo sọ. You think it's a joke? You think it's a joke? Devil has been waiting for you since to fail. Pé ẹ̀wà. Ó yàtọ̀. Ẹ ṣé gan ni sà fún àsìkò yín. Ìmí. Give me one more. Àwọn gbọ́dọ̀ try, mo gbọ́dọ̀ gbà. Òwe ẹ jẹ́ ká lọ. Òwe Yorùbá kan sọ pé bí èèrà bá fi ní pe igi, kí là á ṣe? Bí èèrà tó bá fi ní pe igi, ẹ bá mi parí ẹ̀ sà. Bí èèrà bá fi ní pegi, kí là Bẹ́ẹ̀ ń ni ṣe? sà. A máa ṣe bí èèyàn náà ni. Ẹ ṣí o. Again. You are a failure. You are a failure. You can never make it. You can never, you know you cannot make it. Bẹ́ẹ̀ ni sà. Yeah, I want Bí to èèrà bá fi ní pe igi, ó ṣe là á wọn dànù. Ọ̀nà jìn. Ẹ ṣé gan ni fún àsìkò yín sà. Ẹ káàsán mà. Ṣàlàáfíà ni. Fìyìnfolúwa ni orúkọ mà. Ẹ jọ̀ọ́ kí lorúkọ yín mà? Ìyáàfin Ọláìdé. Adẹ̀kú ọjà mà. Àwa nìyẹn o. Ẹ jọ̀ọ́ mà, ṣé ẹ mọ òwe? Ẹ béèrè ká gbọ́ o. Yes ma. Òwe Yorùbá bọ̀, ó ní adìẹ kì í kú, ká ṣe kí ni? Ká dẹyin ẹnu. Ṣó dá yín lójú mà? Bẹ́ẹ̀ ni adìẹ kú ká dẹ mú ẹyin ẹnu ní. Ó dá yín lójú dáadáa. Bẹ́ẹ̀ wà. Ẹ gbà á o. Adìẹ kì í kú, ká dẹyin ẹnu. That's good. Wọ́n náà lọ sí primary school tó kọ́ wa Yorùbá. Okay. Owó káàdì. Láti ọwọ́ Dr. Prince Ọlámilékan Olówu. Okay, ẹ ṣé o. Pẹ̀lú Modunjọ Herbal Drink. Okay. Ẹ bá wa ṣàdúrà fún. Ajé a máa wá o, iléeṣẹ́ ò ní dàrú, iléeṣẹ́ ò ní jóná o. Àṣẹ. Àtàjèrè lẹ máa ta o. Àṣẹ. A tún máa rí yín o. Àṣẹ. Thank you. Yes ma, ẹ ṣé gan ni mà. Ẹ ṣé fún àsìkò yín mà. Ẹ káàsán sà o. Báwo ni? Yes sà, akọ ọjà sà. Àwa nìyẹn. Ẹ jọ̀ọ́ sà Fìyìnfolúwa lórúkọ mẹ́jọ kí lorúkọ yín sà? My name is Ọmọnìyí Ṣẹ́gun. Yes sà. Ẹ jọ̀ọ́ ṣé ẹ mọ òwe? Mo mọ òwe Yorùbá díẹ̀. Ẹ mọ òwe Yorùbá díẹ̀. Ìyá ṣẹlẹ̀ gbégẹ̀sì. Ọ̀yà. Ìyẹn jẹ́ káwọn. Let's have Bí it. èèrà Let's have it. bá fi ní Come pe on, igi, baby, let's kí là á have ṣe? it. Bí èèrà bá fi ní pe igi, kí là máa ṣe? Yóò mọ yẹn. Ẹ gbìyànjú dádì mọ̀páyìn ní Bí bàbá èèyàn wa. bá fi pe igi, èèyàn sọ Bí pé èèrà bá fi ní pe igi, kí là á ṣe? èèyàn á jẹ́ kó mọ̀ pé òun ṣe kíní náà. Bombastic side eye. Ẹ súnmọ́ ẹ gbìyànjú, ẹ ti súnmọ́ ẹ kọ. Bí èèrà bá fi ní pe igi, kí là á ṣe? Ènìyàn á jẹ́ kó mọ̀ pé èèyàn lòun kó wọn kì í ṣe igi.
ẹ ṣí o bí èrà bá fi ní pegi ó ṣe là á wọ̀n dànù ìyá bí èrà bá fi ní pegi ó ṣe là á wọ̀n dànù ẹ ṣé gan ni sà ẹ ṣé mo ní ìyá jẹ́ kó mọ̀ pé òun ò sí. ẹ ṣé gan ni sà ẹ káàsán sà Ẹ káàsán mọ́. ẹ kú ọrọ̀ ajé sà fi ìfọ́lùwà lórúkọ mẹ́jọ kí lórúkọ yín sà. Orúkọ tèmi ni Owólabí Oyèníyì. Yes sà ẹ jọ ṣe mú àlọ́. Yá, à ń gbìyànjú. Ok ẹ já lọ. Okay. Àlọ́ o Àlọ́. òkun òye ọ̀sán òye ọmọ burúkú torí bọ̀ kí ni o. Òkun òye ọ̀sán òye ọmọ burúkú torí bọ̀. Ọmọ orogun. Ṣó dá yín lójú? Ó dá mi lójú. Ó dá yín lójú dáadáa. Ó dá mi lójú. Abẹ́fẹ́ ronú sí i. Má jẹ́ n ronú sí i. Ó dá yín lójú dáadáa. Bẹ́ẹ̀ ni mo. Ẹ gbà o òkun òye ọ̀sán òye ọmọ burúkú torí bọ̀ ọmọ orogun ni. Bẹ́ẹ̀ ni. Ẹ gbà sà láti ọ̀dọ̀ Dr. Prince Ọlámilékan Olówu Ẹ ṣeun. àti láti iléeṣẹ́ Modùnjọ́ wọn ní ká fún yín. Ẹ ṣé gọ́mà. Ó dúpẹ́ lọ́wọ́ orílẹ̀-iṣẹ́ wa máa ròkè sí o. Àṣẹ Kò ní wálẹ̀ sí o. àṣẹ Ẹ ṣeun gọ́mà. Yes. Really appreciate. Ẹ ṣeun. ẹ ṣé fún àsìkò yín sà. Thank you. Ẹ káàsán máa o Ẹ káàsán máa ṣe sá. fi ìfọ́lùwà lórúkọ mẹ́jọ kí lórúkọ yín mà. Orúkọ mi ni Adéyẹmí. Yes ma a kú ọjà ìní Yes. ẹ dẹ̀ kú ọrọ̀ ajé ṣáájé wá. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Yes ma ṣé ẹ mọ̀wé Yeah. ẹ mọ̀wé ẹ lè gbé gẹ̀ẹ́sì Lè gbé gẹ̀ẹ́sì. ṣé ẹ mọ̀ àlọ́ àpamọ́ náà. Àlọ́ àpagbé gan tẹ́ bá gbé wá. Ó wà nílẹ̀. Bí ẹ jẹ́ ká lọ nà. Ọmọ ìyá mẹ́ta sùn sí òkè ẹ jẹ́ kí n gbé báyìí. Àlọ́ o Àlọ́. àlọ́ o Àlọ́. ọmọ ìyá mẹ́ta sùn sí ara wọn láì farakun ara wọn kí ni o. Ọmọ ìyá mẹ́ta sùn sí ara wọn sùn sí ara wọn ò farakun ara wọn Wọ́n fi ara kunra wọn. kí ni. Ẹ jẹ́ n ronú. Ọmọ ìyá mẹ́ta wọ́n sùn sí ara wọn. Wọn ò fi ara kun ara wọn. Wọ́n fa. Ẹ gbìyànjú wá. Ọmọ ìyá mẹ́ta sùn ti ara wọn. Wọ́n dẹ̀ fi ara kun ara wọn. Rárá àti rárá mà. àti rárá. Ẹ ronú sí ẹ gbìyànjú kẹ ronú Mo sí. fẹ́ tọ̀ láti ronú sí náà. Oya wọ́n fẹ́ ronú sí. Oya. Ọmọ ìyá mẹ́ta sùn ti ara wọn láì fara kun ara wọn. Ẹ mọ̀. 3 hours later. Ó ṣí o ọmọ ìyá mẹ́ta sùn sí ara wọn wọn ò fara kanra wọn àrò ni àrò ẹ ṣe pọ́sì kan yín mà. Ẹ káàsán mà o. Yes ma fi ìfọ́lùwà lórúkọ mẹ́jọ máa fi lórúkọ yín mà. Ìyáàfin Olúbídé lórúkọ mi. A kú ọjà mà. Yes ma. Ṣáájú wa mà. Ayọ̀ Ọlọ́run lógo. Ẹ jọ máa ṣe é mọ òwe. Ìyá àwọn ti lọ léèwé pẹ́ ẹ̀. Ká mo lè gbìyànjú. Ẹ lè gbìyànjú ó yẹ ẹ jẹ́ ká lọ. Òwe Yorùbá kan sọ wípé inúnibíni kò kan Ta tí. ìmọ̀ wàá wù. Ṣó dá yín lójú mà? Ìdá mi lójú gidigidi. Inúnibíni Kò kan ta ìmọ̀ wàá wù. Ẹ gbà o inúnibíni kò kan ta ìmọ̀ wá wù. Ẹ gba ẹ̀bùn ìmà láti iléeṣẹ́ Modùnjọ́ àti Kábíyèsí Ọlọ́run. 2,000 naira mà láti ọwọ́ Dr. Prince Ọlámilékan Olówu. Ẹ jọ̀ọ́ máa bá wa ṣàdúrà fún àwọn iléeṣẹ́ ìmọ̀. Hey y'all, come look at this. Ní orúkọ Jésù. Alágbára nínú àwọn ọ̀run. Àkọ́bí àwọn alágbára ọ̀run. Mo ké pé iléeṣẹ́ yìí ò ní jóná. Àṣẹ àmín. Iléeṣẹ́ yìí á máa gbèrú sí. Àṣẹ. Ẹ máa tà ẹ máa jèrè. Àṣẹ. Ọmọdé ni àgbà iléeṣẹ́ yẹn kò ní ṣẹ́kù. Àṣẹ. Ẹ̀mí oníṣẹ́kù kò ní jẹ́ pé yín. Àṣẹ. Àánú Ọlọ́run á wá yín rí. Àṣẹ. Láyé já. Ó máa gbó kìkì káàkiri. Àṣẹ. Jésù Olúwa wa. Àṣẹ.
Fukushima. Jaja. Ẹ káàsán ma. Ẹ káàsán o. Fi Folúwa lórúkọ mi, ẹ jọ̀ọ́ kí lorúkọ yín ma? Orúkọ mi ni Àríkẹ́ Abdulateef. Ẹ dẹ̀ kọ́ ọrọ̀ ajé ma. Àwa nìyẹn o. Ṣé ẹ mọ àlọ́? Àlọ́ níwọ̀nba. Okay. A bí sínú omi. Ó kú sínú omi. Kí ni o? Ẹja. Ẹ gbìyànjú, ẹ ti súnmọ́. A bí sínú omi. Ó kú sínú omi. Kí ni o? A bí sínú omi. Bẹ́ẹ̀ ni mà. Ó kú sínú omi. Kí ni o? Ẹja. Jesus is Lord. You know you can be prosecuted for that. Oh my days, irú ọmọ wo wá rèé nítorí Ṣé ó dá yín lójú? Mo jẹ jìyà lórí Ó dá yín àwọn ọmọ lójú. yìí o. Ẹ ṣí o. A bí sínú omi. Ó kú sínú omi. Iyọ̀ ni o. Oh. Ẹ ṣé fún àkókò yín mà. Ẹ ṣé gan ni mà. Yeah, you are welcome. Ẹ káàsán mà. Kásán my Fi sister. Folúwa lórúkọ mà. Ẹ jọ̀ọ́ mà, kí lorúkọ yín? Mrs. Odutayo Kẹ́hìndé. A kú ọrọ̀ ajé mà. Ṣáájé wa. Àdúpẹ́ lọ́dọ̀. Ẹ jọ̀ọ́ mà, ṣé ẹ mọ àlọ́? Àlọ́ wọn díẹ̀díẹ̀. Ó yá, ẹ jẹ́ ká lọ. Àlọ́ o. Àlọ́. Mo ń sáré ju ẹṣin lọ, ṣùgbọ́n mi ò ní ẹsẹ̀. Kí ni o? Mo ń sáré ju ẹṣin lọ, ṣùgbọ́n mi ò ní ẹsẹ̀. Kí ni? Ìgbín. Ẹṣin, ṣó dá yín lójú? Ẹ jẹ́ kí n tún ìbéèrè yẹn kà fún yín lẹ́ẹ̀kan. Okay. Mo ń sáré ju ẹṣin lọ, ṣùgbọ́n mi ò ní ẹsẹ̀. Kí ni o? Okay. Èjì. Ejò, ṣó dá yín lójú? Ó dá yín lójú. Ẹ ṣí o. Mo ń sáré ju ẹṣin lọ, àmọ́ mi ò ní ẹsẹ̀. Èrò inú ènìyàn ni mà. Ẹ ṣé fún àsìkò yín mà. Ẹ káàsán mà. Ẹ káàsán máa. Fi Folúwa lórúkọ mi, ẹ jọ̀ọ́ kí lorúkọ yín mà? Orúkọ mi ni Rebecca Àtẹ̀gbọ́nyàn mọ̀ sí Becca Fish. Ó ṣe ẹ jẹ́ ṣe mọ̀wé. Mo lè gbìyànjú. Ẹ lè gbé Gẹ̀ẹ́sì. Mo lè gbé Gẹ̀ẹ́sì. Ó dá yín lójú. Bọ̀ kì í ṣe fúlì gẹ̀. Bombastic side eye. Criminal offensive side eye. Ẹ̀jẹ̀ díẹ̀. Ó ṣe ó yẹ jẹ́ ká lọ. Okay. Òwe Yorùbá kan sọ wípé bí ìlà kò bá ṣe é gbé, kí la ó ṣe? Bí ìlà kò bá ṣe é gbé, kí la ó ṣe? A padà sílé. Ṣó dá yín lójú? Ẹgbẹ́ pé mọ́ ọ́, ó dá mi lójú. Ẹ gbìyànjú, ẹ gbìyànjú. Ẹ tún sọ náà. Bọ̀dá ìjà wà. Bí ìlà kò bá ṣe é gbé, kí la máa ṣe? Ìyàwó rẹ̀ bàbá rẹ̀ gbé náà ni. Ẹ ṣí o. Bí ìlà kò bá ṣe é gbé, bó ṣe là á gbé ní làálàá. À ń gbé ní làálàá. Bẹ́ẹ̀ni. Làálàá, ọlọ́jà arégun làálàá, ogun ni làálàá. Ẹ ṣé fún àsìkò yín. A ò ní rí jù báyìí lọ lórí ètò tiwa tòní. Mo lérò wípé ẹ ti rí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́. Tí o bá fẹ́ jẹ́ onígbọ̀wọ́ ètò wa, àbí o tilẹ̀ ní òwe àbí àlọ́ àpamọ̀ tí wọ́n fẹ́ kí a mọ̀, àbí ó ní ọjà kan tí ẹ fẹ́ kí a wá ní ìgbà mìíràn, ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí abala àríwísí kí ẹ sì rí dájú wípé ẹ tẹ àmì like, follow kí ẹ sì share. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ iléeṣẹ́ Modunjo Herbal Drink tí wọ́n darapọ̀ mọ́ àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá kò ní bàjẹ́ o. Àṣẹ. Orúkọ tèmi kò yí padà. Omidan Fìyìnfolúwa láti iléeṣẹ́ Ìwúre Palace. Mo ń fi àǹfààní yìí sọ fún yín pé a ó tún máa pàdé ní ọjọ́ mẹ́jọ òní. Ó dìgbà kan náà.